Ntẹ́ pè ní Ìlọrin kò sírú kó tó fẹ́ ké kọ́lá bá jànú kan ké wọ́n sọ pé Ìlọrin lọ́kọ́ ké. Torí pé àwọn àjànú tí kọ́ ní ké Ìlọrin náà lọ́rì mọ́ fún gbogbo ilẹ̀ Yorùbá. Àfa àgbà wo ni ó yọrí tí ó sì lálùbáríkà tí ò ní jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ Ìlọrin náà ni. Gbogbo ẹni ó bá fi ẹnu ẹ̀gàn tẹ Ìlọrin kò gbádùn ni orí rẹ̀ ti kú ni. Torí pé kí ni abẹ́lọ́n fúlù Ìlọrin ẹnìkan sọ ọjọ́ kan olúwa lọ jẹ́ pé kálukú ni máa gbé Kàábà sí inú ìlú rẹ̀ àbá máa lọ kò yí Kàábà nílọrin àbá gbé Kàábà tiwa sí lọrin torí pé ibẹ̀ ni bàbá alágbàjì wà ibẹ̀ ni bàbá mufti àgbà wà ibẹ̀ wọ́n ti bí bàbá ṣe wà dáhùn àwọn àrìnkàrìnkàrìn èèyàn ibẹ̀ wọ́n ti bí wọn pẹ̀lú ògùn Ọlọ́run bá wa abẹ́lọ́ ọba tí òwò Kàábà